ẹ̀rín kan ń pa mí ni ó yà mí lẹ́nu ṣá pẹ̀lú ròyìn èké táwọn oníwèé ìròyìn kàn ń gbé kiri. Agbẹjọ́rò fún pásítọ̀ ilẹ̀ UK tí wọ́n ní wọ́n fẹ́ gbé wálé ní pàkàyáká lórí pé ó ṣi owó ná nínàkúnà ìyẹn £1.87 million. Ìròyìn ẹ̀ ó fẹjú kẹ̀kẹ́ Punch ó tì síta lóní pọ̀pọ̀mpọ̀m ní dédé àsìkò yìí. Aṣíwájú ìlú mọ̀ọ́ká nínú ẹ̀sìn ìsìláàmù Muyideen Bello jáde láyé. Olúwa mà ṣàánú o kọ́lọ́ dẹlẹ̀ fẹ́ni rí. Àfi sùúrù torí ẹ̀ ló ṣe yẹ ká ṣe dáadáa. Tọ́ níta gbangba Punch ìròyìn ẹ̀ náà tún jáde pé omi bọ́ lójú Mercy Aigbe ìlú mọ̀ọ́ká òǹṣèré tíátà alẹ́ wa ni iná jó ilé rẹ̀ kanlẹ̀ ariwo sọ ṣùgbọ́n Mercy Aigbe sọ kinní kan àwọn èèyàn ìlú kan náà sì sọ kinní kan kí ni tí wọ́n sọ sí Mercy Aigbe ẹ gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ó mà ṣe o ìròyìn eléyìí gbomi lójú ẹni ọmọ ọdún 9 kan jó ilé kanlẹ̀ gbúrúgbúrú ní ìpínlẹ̀ Kwara. Ìyẹn lè bani lójú. Ó lágbára o ó bani lójú jẹ́ pọ̀. Ọ̀dà èyí gan la fi kí n bí tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tásìkò tí ń bá sọ lórílẹ̀‐èdè tẹ́ tí ń wò wá Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ ní dédé àsìkò yìí ẹ mọ̀ pé tí kò yẹ rí wọ́n ní bí ò bá ṣe tí lórí orí àdàbí àpòláàgé bí ò ṣe yín lẹ́nu ẹnu àdàbí ẹ̀múlàgà èmi nìkan kọ́ mo wà nílé agbára ẹni Yorùbá yìí pọ̀ kò pọ̀ àwọn bàbá wa náà wọ́n ń gbọ́ àwọn dẹ̀ gbọ́ tó ó yá dákun ẹ fáwọn ará ilé o. Èmi ọmọ yín náà ní jàre ọmọ yín tí ẹ mọ̀ sí Tèmítọ́pẹ́ Àríyìíkíadé ló ń kí yín pé ẹ kú ìkàlẹ̀ nílé ẹ̀yin èèyàn wa. Tọ́ èmi náà Tọ́pẹ́ ó tún wá tóbi Tèmítọ́pẹ́ ó tún tóbi. Ọṣẹ ojú rẹ. Ọ̀dà ọ̀yá ẹja bẹ̀rẹ̀ sí ka àwọn ìròyìn yẹn mo gbójú mi wọnú ìwé ìròyìn wọn ni. Kí ló sọ? Níbo ìròyìn mi àkọ́kọ́ ti dédé àsìkò yóò ti wá. Ìròyìn mi àkọ́kọ́ ní pé dákun kàmí mo ní èwo ni àbùrọ̀ mọ́ fagídí gbére níta. Kí ló wá wò? Ìròyìn yẹn ní wípé pásítọ̀ ilẹ̀ UK tí ìròyìn jáde lórí ẹ̀ wípé ó ṣe owó kan kúmọkùmọ £1.87 million ìyẹn mílíọ̀nù kan ó pọn ẹ̀sán £17 pé ó ṣe báṣubàṣu. Agbẹjọ́rò rẹ̀ mà sọ̀rọ̀ ó ní kí ni mo rí ròyìn sí ó ní ẹ̀rín kan pa mímọ̀ ní ó ní kéékèèké nítorí wọ́n lọ ń gbéròyìn jáde pé oníbàárà tòun ìyẹn Tóbi Adégbóyèga wípé wọn ò tó gbé wá sí Nàìjíríà nípa kàyáká pé ìjọba ilẹ̀ UK ò fẹ́ mọ́ nítorí pé ó ṣòwò kan báṣubàṣu ó ní kí la gbé kí la jù. Alàgbàdélé Ọláwálé ó ní ó kọ agbẹjọ́rò rẹ̀ ọ̀hún tó ń sọ̀rọ̀ ó ní kí la gbé kí la jù. Tóbi Adégbóyèga tẹ̀ ń sọ nípa ẹ̀ kì í ṣe ẹni tó jẹ́ pé à ń bá nídìí irú nǹkan bẹ́ẹ̀ àti pé àìmọye ìgbà ni wọ́n ti fẹ́ ré lẹ́yìn ṣùgbọ́n nítorí pé olùjáwé olúborí ni ní gbogbo ọjọ́ ó ń jáwé olúborí ni. Ìròyìn èké gbà òun làwọn ìwé ìròyìn tó gbé jáde yẹn gbé o kódà ṣe ló ti òun lójú fún àwọn ìwé ìròyìn náà tí wọ́n ń gbéròyìn láì ṣe ìwádìí tó yẹ kí wọ́n ṣe lórí ẹ̀. Ó kọ ìyẹn gan sójú òpó ayélujára ti eléyìí tá a pè ní X níbẹ̀ ló ti ṣàlàyé ó ní ó yà mí lẹ́nu fún wọn ṣùgbọ́n ẹ̀rín kan pa mí ni nítorí ẹni ẹlẹ́ni tó wà ní UK rẹ̀ jẹ́jẹ́ kò sí tó jọ ọ́ pé wọ́n ń tákọ́ sọ́bọ̀ ní Nàìjíríà ó ní láyé kọjọ́ ó torin bẹnu mo ní tọ̀ Punch ló gbé mo sì kà á ní dédé àsìkò yìí o. Ìròyìn eléyìí ló fi ń yé wa wípé ìbáṣepọ̀ ènìyàn kì í kú ni Olúwatóbi báwo ni ìbá ṣe dùn tó pòròpòrò lomi ń bọ́ lójú àwọn ènìyàn tí wọ́n ń gbọ́ nípa ikú bàbá Sheikh Muyideen ìyẹn Alhaji Bello. Ìròyìn yìí fi yé ni pé Alhaji Bello ni wọ́n bí ní ọdún tí à ń pè ní 1940 nílùú Ìbàdàn. Bàbá yìí di olókìkí nípa àrà ọ̀nà iṣẹ́ wáàsí ẹ̀ nítorí bó ṣe máa ń sọ ojú abẹ níkò. Bàbá mọ́ sòótọ́ bẹ́ẹ̀ ni nínú àwọn wáàsí wọn gbogbo eléyìí tí wọ́n máa ń ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Àáfàá Aríbidésí
tóun náà jẹ́ ìlúmọ̀ọ́ká ló kéde ikú ẹ̀ lówùúrọ̀ ọjọ́ Ẹtì. Ẹ̀wẹ̀, ìlúmọ̀ọ́ká lórí ìsìláàmù kan Alhaji Basiti Ọlánrewájú tí gbogbo ènìyàn mọ̀ sí Àpọ́nlé Ànábì kéde pé bàbá jáde láyé lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gọ́rin lójú òpó bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lójú òpó fesibúùkù rẹ̀ ní òní. Ìròyìn yìí ló ń sọ pé ẹ jẹ́ ká ṣe rere lónìí kí wọ́n lè ròyìn wa sí dáadáa tó bá dọ̀la. Ìwé ìròyìn Punch òun ló Punch rẹ̀ jáde ní ọjọ́ tẹ̀lé. Ẹ wo ẹ jẹ́ àpàjùbà lẹ́dẹ̀ sọ àlọ́ lọ́wọ́ kájú ọkọ̀ tó dùn lẹ́dọ̀ọ́mọ bàbá Sheik Ajani Bello. Ẹni ire ni bàbá. Wọ́n ti fi ìtàn balẹ̀ nípa ìgbésí ayé wọn. Ọjọ́ jìnnà síra o. Akẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí gbogbo. Ọ̀run eléyìí tí a máa ń pè ní àlùjànnà onídẹ̀ra. Bẹ́ẹ̀ni. Ọlọ́run fi jíǹkì bàbá. Àmín àṣẹ. Ìwé ìròyìn Punch eléyìí tún gbé mi ìjáde eléyìí gbomi lójú ẹni gan o. Ó mà ṣe o. Mercy Aigbe tí gbogbo wa mọ̀ tó jẹ́ ìlú mọ̀ọ́ká. Òṣèré tíátà obìnrin iná jó ilé rẹ̀ kanlẹ̀. Gbogbo àgbáyé òun ló ti rí i torí kì í tún fẹ́ẹ́ ṣèròyìn mọ́ nítorí ń ṣe ni òṣèré tíátà Mercy Aigbe òun ló fẹ́ẹ́ máa dá mi lójú pòròpòrò tẹ́dùn ọkàn sì bá pé irú kí wá leléyìí lásìkò tí iná tó jó ilé rẹ̀ ṣùgbọ́n wá sọ gbólóhùn kan nínú gbólóhùn tí Mercy Aigbe sọ ó ní mo dúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run ọba nítorí pé kò sẹ́mi kankan tó ṣòfò ìyẹn gan lásán ó tó fún mi. Ó wáá fi ọ̀rọ̀ kankan dé eléyìí tó lóyìnbó ń pè ní all is well. Ìròyìn yẹn ṣàlàyé ẹ̀ síwájú wípé ojú ohun tó kù díẹ̀ káàtó nígbà tí àwọn èèyàn kan tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹnu àtẹ́lu Mercy Aigbe. Àwọn kan sọ pé torí pé ó gba ọkọ ẹnìkan ó ṣe gbá ó ṣàwo ìkòkò bàbá sàsùn eléyìí tó wà nínú àlàyé ohun tẹ́ ẹ fẹ́ wò yìí. Níṣe ni òṣèré náà ń wa ẹkún mu bíi gàárì nígbà tó wá sórí ayélujára láti wá sọ̀rọ̀. Kò sóhun méjì tó fà á ju bí ilé òṣèré ẹgbẹ́ ẹ̀ tó tún jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn ẹ̀ Mercy Aigbe ṣe jóná gbúrúgbúrú tí ọ̀pọ̀ nǹkan olówó iyebíye àtàwọn irinṣẹ́ tó fi ń ya fíìmù bá ìṣẹ̀lẹ̀ iná náà lọ. Èyí tó dùn kẹ́mi jù níbẹ̀ ni ọ̀rọ̀ kò bá kùn gbé táwọn èèyàn kan sọ sí Mercy tó jẹ́ ìyàwó Kazeem Adéòtí tí wọ́n sì ń sọ pé nítorí ọkọ ọlọ́kọ tó fẹ́ ni ìṣẹ̀lẹ̀ náà fi ṣẹlẹ̀ sí i. Èyí tó tún bà kẹ́mi nínú jẹ́ jù ni ọ̀rọ̀ tí àwọn èèyàn yìí ń sọ pé nítorí kí àwọn èèyàn lè bá ara fíìmù rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé jáde ló ṣe kíná bọ ilé rẹ̀ kí àwọn aráàlú lè ṣàánú fún un. Àwọn ọ̀rọ̀ tí kò mú ọpọlọ dání táwọn èèyàn ń sọ lórí ayélujára yìí ló bí kẹ́mi nínú tó fi bọ́ síta tó bu ẹnu àtẹ́ lu àwọn tó ń sọ ìsọkúsọ yìí. Bẹ́ẹ̀ ló tún rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn èèyàn láti dìde ìrànlọ́wọ́ sí òṣèrébìnrin tó rẹwà dáadáa yìí nítorí ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ sí yìí. Kẹ́mi ẹni tó ti fi orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ibùgbé báyìí sọ pé lóòótọ́ làwọn máa ń múra o táwọn máa ń kun àtíkè táwọn sì máa ń dùn ún wò gẹ́gẹ́ bí òṣèré tí àwọn bá múra tán ṣùgbọ́n ohun tó wà nídìí gbogbo ẹ̀ lágbára ju èyí tí àwọn èèyàn ń rí yẹn lọ. Òṣèré yìí ní kò rọrùn rárá. Ó ní òun mọ Mercy Aigbe gẹ́gẹ́ bí akíkanjú obìnrin tí ohunkóhun kì í bà á lẹ́rù tàbí pa á láyà. Ó ní pẹ̀lú ẹ̀ náà ó ní òdiwọ̀n ibi tí èèyàn lè mú nǹkan mọ́ra mọ́ gẹ́gẹ́ bí obìnrin. Ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí òṣèré yìí lágbára pẹ̀lú bó ṣe jẹ́ pé gbogbo dúkìá ẹ̀ tó kó sínú ilé náà tó fi mú àwọn ẹ̀rọ tó fi ń ya fíìmù ní iná náà jó tí gbogbo ohun tó wà nínú ilé náà sì jóná kanlẹ̀. Ó ní kò sẹ́ni tó máa wà nínú irú ipò báyìí tí kò ní ṣe é bákan bó ti wù kí ẹni náà ní ọkàn akin tó. Pẹ̀lú omijé lójú ni Kẹ́mi fi ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èèyàn pàápàá lórí ayélujára láti ṣàtìlẹ́yìn fún ọ̀rẹ́ ẹ̀ kí wọ́n sì fìfẹ́ hàn sí nírú àsìkò tó lágbára tó ń là kọjá yìí tàbí kí wọ́n fi í sílẹ̀ láì dààmú ẹ̀ tí wọn kò bá lè káàánú ẹ̀. Látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ láwọn kan ti ń gbé oríṣiríṣi nǹkan jáde nípa òṣèré yìí. Wọ́n ní iná ẹ̀mí mímọ́ tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ ìyẹn Holy Ghost fire lójó ilé àwọn ọ̀tá Fúnṣọ́ Adéòtí tó jẹ́ ìyáálé Mercy lọ́ọ̀dẹ ọkọ ẹ̀. Bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé àwọn dúkìá tó fẹ́ wá gbà nílé Adéòtí tó fi fẹ́ ló ń jóná yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kùn gbé láwọn èèyàn kan sọ sí òṣèré yìí lórí ayélujára.
ọ̀pọ̀ èèyàn ni wọ́n sì ti ń rọ̀jò èpè fún àwọn tó ń sọ̀sọ́kúsọ báyìí sí Mercy pé aláìláàánú àti ìkà èèyàn ni wọ́n ní báwo ni ilé tó jóná ṣe papọ̀ mọ́ afẹ́ ọkọ a ò fẹ́ ọkọ àti pé ṣé bí mùsùlùmí ni Kazeem Adeoti tó sì lẹ́tọ̀ọ́ lábẹ́ súnú ẹ̀sìn náà láti fẹ́ ju ìyàwó kan lọ. àwọn míín tilẹ̀ sọ pé kò yẹ kéèyàn máa fi èèyàn alára bíi tiẹ̀ ṣe yẹ̀yẹ́ tàbí pẹ̀gùn ẹ̀ nírú àsìkò yìí nítorí ẹni tí kò tíì kú ni kò lè sọ pé irú ikú báyìí ni yóò pa òun. wọ́n ní àwọn pẹ̀lú kò mọ irú ìṣẹ̀lẹ̀ tó lè ṣẹlẹ̀ sí àwọn pàápàá. ní ti Mercy, òṣèré náà ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó pè sórí fóònù, àwọn tí wọ́n ń béèrè pé kó fi àsùnwọ̀n ìfowópamọ́ ẹ̀ ránṣẹ́, àwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i láti bá a kẹ́dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. òun náà dúpẹ́ lọ́wọ́ wọn fún ìfẹ́ àìlẹ́gbẹ́ tí wọ́n fi hàn sí lásìkò tó ń la ìpèníjà yìí kọjá. bẹ́ẹ̀ ló gbàdúrà pé wọn kò ní í fi irú ẹ̀ gbà á o. lẹ́yìn náà ló di wípé àwọn kan bẹ̀rẹ̀ sí í sọ pé irú ọ̀rọ̀ jákujàku wo ń làwọn èèyàn kan ń gbé káàkiri ìgboro lójú òpó ayélujára àti lórí ètè ẹnu wọn, nítorí wípé àsìkò tó yẹ kẹ́ ẹ kẹ́dùn èèyàn tí irú ìjàmbá báyìí tún dé bá tó ń ta àwọn dúkìá, àwọn ohun ara àwọn èlò tó ń fún rẹ̀ ń lò fún àwọn iṣẹ́ eré rẹ̀ tí fi ń yaṣẹ́, gbogbo ẹ̀ jómọlé, ẹ wá ń sọ ọ̀rọ̀ kò bá kùn gbé tó jẹ́ pé ó tún lè bà á nínú jẹ́ sí i. ìròyìn ẹ Punch náà gbé ní dédé àsìkò yìí, mo sì kà á sójú amóhùnmáwòrán yìí. ṣàdédé ni èéfín rú tú láti inú ilé kan ní ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ìlọrin lẹ́yìn ìgbà tí ọmọkùnrin kan tó ń fi ìṣáná ṣeré ṣèṣì ṣá iná tó sì ràn mọ́ ilé. iléeṣẹ́ panápaná ṣàlàyé fóníròyìn pé ọmọkùnrin náà ń finá ṣeré tó ṣèṣì mú tìmùtìmù ibùsùn ìyẹn tí à ń pè ní mátíráàsì lẹ́yìn tó padà jólé kanlẹ̀. ìròyìn fi yé ni pé ìyá ọmọ náà ló ń dá àwọn àlejò lóhùn níta kí wọ́n tó fura pé wàhálà ti bẹ́ sílẹ̀ láti inú ilé wá tí iná sì ti ràn títí dé òde. alukoro fún iléeṣẹ́ panápaná Hassani Adékúnlé wá rọ àwọn òbí láti máa dá àwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ láti máa ṣọ́ra fún ohun ìpanilára tó lè dá wàhálà sílẹ̀ lẹ́ àwùjọ. ilé lágbára o, kàyéfì ló jẹ́. ara ẹ̀kọ́ rèé báyìí, àwọn nǹkan tó jẹ́ nǹkan tó lè panilára, bóyá bíi abẹ ni, bóyá bíi ọ̀bẹ ni, bóyá bíi ìṣáná ni, irú ọmọ yẹn ó fi ìṣáná ṣeré wá ṣá iná sí ara tìmùtìmù. òun ló fà á o tí gbogbo ilé fi jó kanlẹ̀ báyìí. kọ́lọ́ ṣàánú wa. tó ibi ni a ti máa ṣẹnuró lórí ìròyìn tó ń lọ ní orí Bembeyeke TV, àmọrírì yẹn púpọ̀. tó Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ tèmi o, Bembeyeke lẹ ń pè mí lónìí. ẹ ti wò ó lóní Bembeyeke jákèjádò àgbáyé, ẹ máa share ẹ lọ sí comment section, ojú òpó ìsọfúnni ẹ já mèrò yín ká mọ̀ ní dédé àsìkò yìí. tó káwọn ará ilé náà pẹ̀lú ká máa ṣe lọ. a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa fún etí tí ẹ fi lélẹ̀ fún wa láti lè gbọ́ ìròyìn yìí. ẹ ṣeun púpọ̀, ó tún di ìgbà kan náà. orúkọ mi ni Tèmítọ́pẹ́ Aríyìíkẹ́ Àdé. ẹ ṣeun. tó ó dìgbà kan náà ká tún fèrè pàdé. ẹ máa wò ó kẹ́ máa share ẹ lóní Bembeyeke. ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. ṣiṣẹ́ àgbẹ̀ kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Eastern Homes and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate ìkànnà Balógun tí kò jìnnà sí Gateway Polytechnic. ṣàpàdé 15 minutes drive ní. Isnad ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ tiwọn. ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. ní èyí tó o bá fẹ́ nínú ẹ̀. ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀. 3 million naira ní éka kan. ilẹ̀ oko Eastern Homes and Properties tún wà ní Ìtorí, Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó. ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó o bá rà. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912985960. gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa, ẹni òṣìṣẹ́ a máa jalè. ẹ máa bá wa wo Bembeyeke TV, tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀. ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.